Mo kí n káàbọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Adébánkẹ́ Aládé lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, Yorùbá ní àjùmọ̀bí ò kọ tàánú, ẹni tí Ọlọ́run bá rán sí ni ló ń ṣe ni lóore. Èyí ni ọ̀rọ̀ tí gbajúmọ̀ òṣèré Bímbọ́ Akínsọ́yà tó fi sórí ẹ̀rọ ayélujára rẹ̀ nígbà tí ó ń sọ fún àwọn ènìyàn láti máa fojú sí ẹnìkan lára wípé irú ẹni bẹ́ẹ̀ ni yóò ṣe wọ́n lóore. Ó tẹ̀síwájú wípé oore ṣíṣe kò ní ṣe pẹ̀lú níní ọ̀pọ̀lọpọ̀ owó tàbí ọrọ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, gbajúgbajà agbọ́rọ̀sáfẹ́fẹ́ Kazeem Adégbóyèga Kọ́lá bí ó ti ń ṣe àfihàn ọ̀kan lára àwọn àgbà òṣèré fíìmù àgbéléwò Samson Fọlárìn tí ọ̀pọ̀ mọ̀ sí Bàbá Kùkùté. Kazeem ló fi àwòrán bàbá náà sórí ayélujára rẹ̀ tó sì ń bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí gígùn, àlàáfíà àti ìlera pípé èyí tí Ọlọ́run fi ta lọ́rẹ. Ó mẹ́nuba gbogbo àwọn iṣẹ́ lọ́lọ́kan-ò-jọ̀kan èyí tí àgbà òṣèré náà ti gbé ṣe nínú ẹ̀ka eré ìdárayá. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, lúmọ̀ọ́ká òṣèrébìnrin Ìyábọ̀ Òjó tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Queen Mother ni ó ti ń kí ìyàwó olórin tàkásùfè Mohbad èyí tí ó papòdà ìyẹn Wùnmí kú ayẹyẹ ọjọ́ ìbí. Ọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ ni Ìyábọ̀ Òjó fi sórí ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi kú ayẹyẹ orí kádún tó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ ò tí ì yọjú lórí ikú olórin náà, ṣùgbọ́n àwọn olólùfẹ́ ìyàwó olórin yìí ni wọ́n ti ń dúró tì í ní àkókò ìtẹ̀mọ́ra. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, wọ́n ní ìfẹ́ là kọjá òfin. Gbajúmọ̀ òṣèrébìnrin Bíọ́lá Adébáyọ̀ ni ó ti ń ṣe ayẹyẹ ìrántí ọjọ́ ìgbéyàwó rẹ̀ lórí ayélujára rẹ̀ ló fi àwọn àwòrán oríṣiríṣi sí láti fi yẹ ọjọ́ náà sí tó sì ń jírẹ̀bẹ̀ sí Elédùmarè wípé kí ó túbọ̀ wá mú ayọ̀ àwọn kú sí i. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, gbajúmọ̀ olórin tàkásùfé Habib Òkìkíọlá tí àwọn ènìyàn ń pè ní Portable ni ó ti ń ta àwọn olólùfẹ́ rẹ̀ lólobó wípé òun yóò máa ṣe ètò orin kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ọjọ́ Ẹtì ọjọ́ 21 oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ó ké pe gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ láti pàdé rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó sì fi gbogbo àwọn àlàyé tó tọ́ sórí ẹ̀rọ ayélujára rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ẹni tó dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Èkó nínú ìdìbò gómìnà èyí tí ó kọjá, dókítà Azeez Ọlájídé Adédìran tí ọ̀pọ̀ mọ̀ sí Jandor ló ti ń fi ìmọ̀ràn kí àwọn ènìyàn káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun. Jandor ló rọ àwọn ènìyàn láti máa ní sùúrù nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe, kí wọ́n sì ní lọ́kàn àyà wọn wípé kí ohunkóhun kí ó tó lè jẹ́ àṣeyọrí, ọ̀pọ̀ akitiyan náà ni ó ti máa lọ sẹ́yìn, tó sì tún gbà wọ́n níyànjú wípé iṣẹ́ báyìí náà lògùn ìṣẹ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, àgbà olórin Fuji King Saheed Òṣùpá ló ti ń fi orin dá àwọn olólùfẹ́ rẹ̀ lárayá ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí lórí ẹ̀rọ ayélujára rẹ̀. Ló fi fọ́nrán fídíò kan sí níbi tí ó ti ń fi orin náà kí àwọn olólùfẹ́ rẹ̀ káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun tí ó pè ní ọ̀sẹ̀ alálùbáríkà. Ó tẹ̀síwájú láti wí fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n má dẹ́kun láti ní àfojúsùn fún ọjọ́ ọ̀la wọn, kí wọ́n má sì dẹ̀yìn lẹ́yìn ohun rere èyí tí wọ́n bá ń ṣe. Now who does I with this small musician, Babara? Òṣùpá don dey, you don say side on B. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, lúmọ̀ọ́ká Dayọ̀ Amusa ni ó ti ń pe àkíyèsí àwọn òbí sí àṣìṣe kan èyí tí wọ́n máa ń ṣe ní ìgbìyànjú láti tọ́ àwọn ọmọ wọn. Nínú ọ̀rọ̀ tí ó fi sórí ayélujára rẹ̀ ló ti ń rọ àwọn òbí láti máa ya owó sọ́tọ̀ nítorí ọjọ́ alẹ́ wọn, kí wọ́n má sì ná gbogbo owó náà sórí àwọn ọmọ tí wọ́n bá bí, tó sì tún wí pé kí wọ́n kọ́kọ́ tọ́jú ara wọn náà kí wọ́n tó máa fi gbogbo iṣẹ́ òwúrọ̀ wọn láti máa fi sin ọmọ. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, àgbábọ̀ wọn ni ilé làbọ̀ ìsinmi oko. Gbajúgbajà olórin orí ìtàgé Oyinlọ́mọ Diamond ni ó ti ń ṣe ìdárò wòlíì obìnrin Mọ́rẹ́níkejì Ègbìn Ọ̀run ètò papòdà ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Oyinlọ́mọ Diamond ni ó ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán kan síbẹ̀ níbi tí ó ti ń kọ orin ìdágbére fún un. Tá a bá gbàgbé wípé lẹ́nu lọ́lọ́ yìí ni ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ náà jẹ́ Ọlọ́run nípè. Ó wá ń fi orin náà gbàdúrà fún wọn wípé kí Ọlọ́run kí ó túbọ̀ tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. I just wake up one day and just find yourself down. Ẹni tó bí lánàá kò bí mọ́. Ẹni tó o bá sọ̀rọ̀ tẹ́ ẹjọ́ sùn lálẹ́ àná. O lè padà jí láàárọ̀ kó lè má bá sọ̀rọ̀ mọ́. By the end of the day, the only thing tó lè múnú àwọn okun ọ̀rọ̀ dùn
ó ní wípé kò dín ní ológo. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, Yorùbá bọ̀ wọ́n ní ilẹ̀ ń jẹ́ ènìyàn. Gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Media Reach ni wọ́n ti ń ṣe ìrántí ọ̀gá àgbà àti olùdásílẹ̀ iléeṣẹ́ ọ̀hún, ìlúmọ̀ọ́ká olùpolongo ọjà Gbẹ́kẹ̀lólúwa Tolúlọpẹ́ Ògúnkọ̀yà FRPA tó papòdà níbi ọdún kan sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agbóhùnsáfẹ́fẹ́ ni wọ́n ti fi ọ̀rọ̀ ìdárò sórí ayélujára wọn láti fi ṣe ìrántí olóògbé náà tí wọn kò ṣàìmẹ́nubà ọ̀gọ̀rọ̀ ipa rere ètò kó nínú ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Bẹ́ẹ̀ náà ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Orisun tẹlifíṣàn tòun ti àwọn òṣìṣẹ́ pàápàá ẹ̀ka ìpolongo ọjà ní tẹlifíṣàn Orisun ni wọ́n ti ń ṣe ìdárò ọ̀gá àgbà Tolúlọpẹ́ Ògúnkọ̀yà tí wọ́n sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó túbọ̀ tẹ̀ sí afẹ́fẹ́ rere. Can we be upstanding for a few minutes? I want all of us to be involved in this prayer. We're going to pray for the immediate family, the extended family, even the family of Media Reach and all his friends. Can you open your mouth and just say something for the wife, for the children? What are you saying to God concerning them? Yínká Adébáyọ̀ lórúkọ, mo jẹ́ ìkan lára àwọn òṣìṣẹ́ olóògbé tájọ ń ṣe àkóso organization náà láti senior level. I think ọ̀gbẹ́ni Tolú Ògúnkọ̀yà jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ èèyàn gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ ara ẹ̀. Ó dẹ̀ ṣe nǹkan láti jẹ́ pé as a marketing communication person ó máa ń jẹ́ lọ́kùnkúndùn pé ká give clients ní value, then àwọn media owners náà tó ń bá aṣẹ́ náà ká make sure pé nǹkan tó jẹ́ tọ́ wọn á dùn wọn. So tó bá rí èèyàn tó jẹ́ pé ó nífẹ̀ẹ́, ó dẹ̀ wà fair, ó ensure level playing ground for everybody, ó mọ́ pẹ̀lú inú tó mọ́, kò sí wà gàbàgebè ń bẹ̀, èèyàn kan jẹ́ pé èèyàn máa kúndùn ni. But jù bẹ́ẹ̀ lọ ní pé àwọn òṣìṣẹ́ tó kó mọ́ra bó ṣe ń fẹ́ fún wọn ṣe bó ṣe ń fẹ́ dáadáa fúnra ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń fẹ́ dáadáa fún gbogbo wọn. À ń torí ìyẹn ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó impact, kò ń ṣe èèyàn, kò ń ṣe àwọn ọ̀gá tó máa ní òkè má jó lọ́mú wẹ̀ yẹn. We're going to pray for those that are saddled responsibilities of Media Reach OMD and worker. We're going to pray for God to prosper their paths, for God to guide them, to direct them, for God to give them insight, foresight, and revelation to take this company to the next level. Can we raise up our voices unto the Lord? I joined Media Reach in 2007. Nǹkan kan tó máa ń sọ lẹ́nu jù ni pé kò fẹ́ kó jọ̀lẹ̀, kò fẹ́ kó dẹ́ni tó yẹ pé bẹ́yà eye service tó máa dàbí pé báyà ọ̀gá ń bọ̀. No. Tolu will not like that. I remember a day mo lọ gbé wọn ní airport. Èmi ń try láti kọ́ ẹ̀kọ́ náà pé ọ̀gá mi ló ń bọ̀ yẹn kí n tó bá ti gbédédé kí n yẹ wọn sí kété lọ gbé wọn. Mo wá ń dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà bí tí mo ti ń dúró mọ́ yẹ cash mi ni àwọn task force mọ́ yẹ mú mi nìyẹn. Gbà tó máa pè mí Káyọ̀dé, where are you? Mo ní I've been arrested. Ó ní okay, no problem. Yo, immediately to the office ó sọ fún wọn pé Káyọ̀dé has committed an offence in the airport. Nígbà tí mo pé ó ti ṣe pé but what I want you to do ni pé owó tó gbèsè tó jẹ́ tètè bá mi send ẹ̀ sí sódà á lè gbé máa gbé débọ̀. Ó ní tó bá ti dé kí kan sọ fún pé kó wá rí un. By that time máa dé báyìí wọ́n ní MD sọ pé kí wọ́n rí mu kọ̀ọ̀kan já lọ. Káyọ̀dé, well done. Kí ló ṣẹlẹ̀? Mo ní mo ń dúró lẹ́gbẹ̀ẹ́ ibì kan ní good. My MD òun ló kọ́ mi lọ́gbọ́n tí mo ṣẹ̀ mọ̀ pé yes ọgbọ́n. Tí a bá ní èèyàn ní discipline ọ̀dọ̀ ẹni mo ti kọ́gbọ́n. Oníjú báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí. Ẹ máa rántí wípé ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ. Adébánkẹ́ Aládé lórúkọ tèmi. Ire àti ayọ̀ la ó máa fi pàdé. Ó dàbọ̀.